إنما القرآن يهدي. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo jẹ́ kan nínú olólùfẹ́ Risala. Mo dẹ̀ jẹ́ kan nínú ẹni tó nífẹ̀ẹ́ Ustaz Jamiu Adégúnwà Alaba Acadip. Kí Ọlọ́run kó má ṣe dáadáa fún wa. Àlùbáríkà Ànábì Muhammad. Gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lọ́tùn lósì, kò sí èyí tí àwa náà ò gbọ́ sí, kò dẹ̀ sí èyí tí àwa náà ò tẹ̀lé. A máa dúpẹ́ fọ́lọ́run níbi tó ti bẹ̀rẹ̀, a dúpẹ́ fọ́lọ́run níbi tó dé, a sì dúpẹ́ fọ́lọ́run níbi tó ń lọ. Àmọ́ nǹkan tó ṣe mí kàyéfì lálẹ́ yìí náà ni pé mo pàdé fídíò kan tí mo listen sí tó dẹ̀ jẹ́ ìkan lára àwọn ọmọ Acadip ló ṣe fídíò yẹn. Ó bà mí nínú jẹ́ gidi pé bàbá náà ń tọ́ka sí àwọn ọmọ Risala gẹ́gẹ́ bí pòkì. Ní kẹ́nìbọ̀ èmi personally mi ò sọ̀rọ̀ fún Acadip, mo ò sọ̀rọ̀ fún Risala, mi ò dẹ̀ sọ̀rọ̀ fún Ustaz Jamiu. Àmọ́ olólùfẹ́ Risala ni mo jẹ́. Olólùfẹ́ Risala tí mo wá jẹ́ ni kò wá fi nígbà kéèyàn máa pe ọmọ Risala ní pòkì, torí tó bá ti ń pe ọmọ Risala ní pòkì, àwọn olólùfẹ́ náà ti bọ́ sára ọmọ Risala. Ṣé kéèyàn rírú èmi nísìn ó pè mí ní pòkì? Ó ti bà personality mi jẹ́, ó ti tarnish image mi. Ó jẹ́ ìyàlẹ́nu pé àgbàlagbà ó lè jáde kó sọ̀rọ̀ jáde. Okay, wọ́n attack which we don't know, I don't know, torí kò sí ẹ̀rí, ààrẹ rí fún. Wọ́n attack fine. Ṣé Facebook ló yẹ kó gbà lọ ni? Ìjọ tó attack kí ló tó gbà tọlọ́pàá lọ? Àwa náà mọ̀ òfin náà. A mọ̀ òfin. Tó bá attack èèyàn, a mọ̀ ìjìyà tó ń bẹ fún ẹni tó bá attack èèyàn. Kí ló dé tó gbà tọlọ́pàá lọ? Níbi tí wọ́n ti attack tó allege wọ́n ti attack iwájú court ni, for crying out loud. Níwájú court, Federal High Court, according to you, I wasn't there. Iwájú Federal High Court ló pé wọ́n ti attack Of course, police post máa wà nítòsí ibẹ̀, police unit máa wà nítòsí ibẹ̀, police command máa wà nítòsí ibẹ̀. Kí ló dé tó lọ report? Ó wá tiẹ̀ wá report nìyẹn, àti ẹ̀dúpẹ́ fọ́lọ́run. Bóyá o fẹ́ fi ṣẹ̀sìn gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ń pè ẹ́. Ìwọ bàbá tó jáde tó sọ̀rọ̀ ni mò ń dá lóhùn o. Bóyá o fẹ́ fi ṣẹ̀sìn gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ń pè ẹ́. O fẹ́ fi ṣoṣun, o fẹ́ fi para gẹ́gẹ́ bí mùsùlùmí tó pé tó ló jẹ́. Kí ló wá dé tó wá ń jáde nísìn tó wá ń jẹ́ kẹ́nu máa gbé ẹ? Ẹnu wá gbé ẹ débi wípé o wá ń pe àwọn ọmọ Risala, ò ń pè wá ní pòkì. Ò ń pe àwọn ọmọ Risala, ò ń pè wá ní pòkì. Ǹjẹ́ a máa béèyàn kan jà ká wá fọwọ́ gún gbogbo lé lójú bí? Ẹ gbọ́rọ̀ mi dáadáa o. Mi ò gbẹnu ọmọ Risala kankan sọ̀rọ̀, mi ò dẹ̀ gbẹnu Ustaz Jamiu Adégúnwà sọ̀rọ̀. Àmọ́ mò ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ tí mo ní sí Ustaz Jamiu Adégúnwà. Mo dẹ̀ ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí stand mi, gẹ́gẹ́ bí olólùfẹ́ Ustaz Jamiu Adégúnwà. Ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ bí sí ìwọ tó pera ẹ mùsùlùmí kó wá máa pe mùsùlùmí ẹgbẹ́ ẹ nípò kí gbogbo ó wá kó wọn pọ̀? Ó wá kó wa pọ̀, ó ní gbogbo wa pò kí ni wá. Ǹjẹ́ ìwọ lè defend ọ̀rọ̀ ẹni wájú Ọlọ́run? Ká wá gbé yẹn sẹ́gbẹ̀ẹ́. Torí pé bá bá ṣe wọ́n fún yàn, tó bá ṣe wọ́n fún Táyé, la ṣe máa wọ́n fún Kẹ́hìndé o. Bí wọ́n ṣe wá sọ ní ìsìn pé gbogbo ọmọ Risala pò kí ni wá, èmi náà wá ń dá padà fún ẹ pé ìwọ náà gẹ́gẹ́ bí ọmọ Acadip tó ń sọ̀rọ̀ yìí, gbogbo yín láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé pò kí lẹ́yìn náà. Ẹgbẹ́ kan ò ju ẹgbẹ́ kan lọ, olólùfẹ́ kan ò ju olólùfẹ́ kan lọ. O gbọ́ mi yé? Ó ní gbogbo ọmọ Risala
pòkì ní wá. Èmi náà wá ń dá padà sí ẹlẹ́nu ní ìsìn pé gbogbo ọmọ Acadip láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé pòkì lẹ́yìn náà. Kí yẹn dúró sẹ́gbẹ́ kan. Ǹjẹ́ bí mùsùlùmí méjì bá ń jà, ṣé ọ̀rọ̀ tí wọ́n sọ lálẹ́ ìlú yẹ kí wọ́n máa sọ? Ṣé bó yẹ kó máa wá bí wọ́n ṣe máa settle matter ni? Ó yẹ kó wá bó ṣe máa pẹ̀tù sí wọn nú ni, tó máa pe A ní, kó máa pe A, tó máa pe B, tó dẹ̀ máa pẹ̀tù sí wọn nú. Ó wá rétù pa nìyẹn. Ó wá ń pe ọ̀gá tàwa, òun pè jáde pé kó sọ pé wallahi tallahi pé wọn attempt láti kidnap ẹ. Ìwọ náà ló ń sọ̀rọ̀, ìwọ náà ló ń dira rẹ̀. Ìwọ ló ń sọ̀rọ̀, ìwọ ló ń dira ẹ̀. Àbí ìwọ ló ń sọ̀rọ̀, ìwọ ló ń dira ẹ̀. In the sense that o ní Ustaz Jamiu ń lọ, o dẹ̀ sọ pé Ustaz Jamiu ló ní kí wọ́n attack ẹ. Àmọ́ Ustaz Jamiu mọ̀ nípa ẹ̀. Báwo ni wọ́n ṣe mọ̀ pé Ustaz Jamiu mọ̀ nípa ẹ̀? Bóyá torí wọn ò wẹ̀yìn, wọn ò dá wọn lótó. Kí ló kan Ustaz Jamiu? Tó bá aṣọ ọmọ Risala ló attack ẹ ńkọ́? What is his business? Kí ló kan? Ó wá ní kí Ustaz Jamiu wá jáde, ìyẹn ọ̀gá tàwa, olólùfẹ́ tàwa, kó wá ṣe wallahi tallahi. Èmi náà wá ń sọ fún wọn náà pé ìwọ náà sọ fún ọ̀gá ẹ Yusuf Adépọ̀jù kóhun náà jáde kó wá pé wallahi tallahi kóhun náà wà ń bẹ̀ nígbà tí wọ́n attack ẹ. Lahanatullahi, mi ò kéwò, àmọ́ gbogbo àwọn tátàtá yẹn wọ́n kà sí mi létí. Ó gbọ́ gbogbo bó ṣe ń sọ yẹn, àwọn tó mọ̀ mí o. Mùsùlùmí ni mí. Mi ì sí lójú ọ̀nà kankan. Àmọ́ gbogbo ẹni tó bá ti gbé ọ̀rọ̀ Ọlọ́run dúró, gbogbo wọn làwa máa tẹ̀lé. Ó gbọ́ nǹkan tó bá sọ ni máa dá. Àwọn tó mọ̀ mí, nǹkan tí èèyàn bá sọ lèmi máa ń dá padà. Gẹ́gẹ́ bó ṣe sọ, o ní àwọn ọmọ Risala pòkì ní wá. Èmi náà wá dá padà síwọ náà lẹ́nu ní ìsí pé àwọn èèyàn ọmọ Acadip láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé pòkì nìyí. Ó tún wá sọ wípé kí Ustaz Jamiu bóyá pé nìyẹn oní Jamiu kí Jamiu jáde kó sọ wallahi tallahi pé òun ò mọ̀ pé ọmọ Risala ló àtáàkì ẹ. Èmi náà wá sọ pé ìwọ náà sọ fún ọ̀gá tiwọ náà tó jẹ́ Yusuf Adépọ̀jù kóhun náà jáde kóhun wá sọ pé wallahi tallahi ó wà ń bẹ̀ ńgbà tí wọ́n attack ẹ. Èèyàn kan ló ní kó má wá o, torí ó ṣeé ṣe tó bá pé Yusuf náà wà ń bẹ̀ ní court yẹn, ó ṣeé ṣe kó láǹfààní láti sọ pé because Yusuf definitely ó mọmọ Risala jù wọ́n fún ara ẹ lọ. So Yusuf should be able láti lè point one or two people tó bá yẹ kó wà ní court níjọ́ náà tá à ń sọ yìí. But for the fact pé kò sí ní court, ìwọ wá ní God láti sọ pé kí Ustaz Jamiu Adégúnwà kó jáde kó wá ṣe wallahi tallahi. Èmi náà wá ń dá padà sí ẹlẹ́nu ní ìsìn padà sórí àwọn ẹ̀ pé kí Yusuf Adépọ̀jù náà jáde kóhun náà wá ṣe wallahi tallahi pé òdodo ni wọ́n kidnap ẹ àbí wọ́n fẹ́ kidnap ẹ. Ní Nàìjíríà tá a wà yìí, tá a dẹ̀ jẹ́ amòfin, èèyàn á wá kidnap èèyàn níwájú court, ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run, kẹ́ bẹ̀rù àtúbọ̀tán, kẹ́ bẹ̀rù ọjọ́ tó máa kó ẹ̀yin àti wáyín nínú sàárè. Ẹ bẹ̀rù ọjọ́ tó máa kó ẹ̀yin àti nǹkan tẹ́ gbélé ayé ṣe nínú sàárè níwájú court. Wọ́n fẹ́ kidnap ẹ. Mi ò gbọ́ rí láyé mi. Wọ́n dẹ̀ make attempt nìyẹn. O wá report ní jurisdiction ibi tí wọ́n ti fẹ́ carry out crime yẹn. Ìjọ́ kìíní lọ, ìjọ́ kejì lọ, ìjọ́ kẹta lọ, ìjọ́ kẹrin lọ. Ó ṣẹ̀ṣẹ̀ wá ń jáde, ó wá ní kíyàn kan máa pe wàláì. Ìwọ náà sọ fún ọ̀gá ẹ̀ kóhun náà wá pe wàláì tẹ́ ẹ̀ bá ti tàbó sí bọ̀. Nǹkan tèmi kàn fẹ́ sọ náà ni wípé gbogbo ẹni tó bá máa bínú kó bínú o. Gbogbo ẹni tó bá dẹ̀ máa sọ̀rọ̀ kó sọ̀rọ̀. Àmọ́ sọ̀rọ̀
ṣọ́ọ̀rọ̀ sọ kó rántí ẹni tó mọ̀rọ̀ gbọ́. Nàyànnàyàn ṣọ́ọ̀yànnà kó má bàa nẹni ọba. Tí wọ́n bá lẹ́nu láti dárúkọ ọ̀gá tèmi, of course kò lágbára láti sú ẹ sí court, kò lágbára láti wá fọlọ́pàá gbé ẹ pé o àlejò ń forcefully. Èmi náà wá ní kápá lábẹ́ àwọn tèmi, ní kápá tèmi o, láti dárúkọ ọ̀gá tiwọ náà, kóhun náà kí Yusuf náà sọ pé wàláhì. Tó bá ti sọ pé wàláhì, kọ́lọ̀ ń da gbogbo hajj tóhun náà ṣe láyé yìí, kọ́lọ̀ ń dàlú, ó dàlú láyà. Gbogbo ìrun tó kí kọ́lọ̀ ń dàlú láyà. Tóhun náà bá ti sọ, àbùṣe ti bùṣe. Àmọ́ ìjọ tó o bá tún jáde tó bá tún pariwo Jamiu, ohun tó bá ti fi pé Jamiu yẹn, lèmi náà máa ṣe kíni, ni máa fi pariwo pé ọ̀gá àwọ̀ náà jáde. Ọ̀gá kan ò jọ̀gá kan lọ. Ọ̀gá kan ò ṣe kíni, kò jọ̀gá kan lọ. Tí wọn ò bá kọ́ ẹ pẹ̀lú bó ṣe dàgbà tó léwu lórí, tó tún wá mọ̀rọ̀ sọ́ńtà gbangba, tó wá ń pe wàláhì lórí irọ́, lórí ẹ̀sùn tó report. Àbí I don't even know. Kí lẹ sáyé dà? Kí lẹ sọ social media dà? Torí ẹ ní kápá lórí èèyàn kan, ẹ wá bílí pé lè máa ṣe rádaràda. Ó wá jáde ó ń sọ kátikàtí kótókótó. Kí ló dé tó report? Tọ́ mo kàn ní kí n fún ẹ wọ́n nìní. Mi ò ṣe lè rí o. Mi ò dẹ̀ kí n ṣe. Àmọ́ ẹ̀yin yìí náà, ọ̀bàyéjẹ́ yìí náà lẹ́ ń lé wá síta láti wá máa rí àgbàlagbà fi. Àbí tá bá wọjọ́ orí ẹ nísìn, ó ṣe kò ṣe wàá gbọ́dún 2 3 lọ́wọ́ mi. Èmi ò kàn tí ì nírun funfun lórí ni. Ó dẹ̀ pèrè mùsùlùmí, ó dẹ̀ ń parọ́. Ó pèrè mùsùlùmí, nǹkan ṣẹlẹ̀, ó report. Ọlọ́pàá ò carry out investigation. The first day, second day, third day. Àbọ̀ mọ̀ nǹkan tó ń pè ní kidnapping ni. Do you think we are fool? Ṣọ́dẹ̀ ló pè wá ni. Ó wá ní wọ́n fẹ́ kidnap ẹ. Àwọn èèyàn ò jáde. Ìwọ náà ò jáde. Ó report. Ó wá bẹ̀rẹ̀ sí sọ kọ́ntọ̀kọ̀ntọ̀ lẹ́nu. Let this be the first and the last you will ever come out láti wá máa da itọ́ sí ọ̀gá àtàwa lára. Wò mí o. Yíyan iṣẹ́ ní àrífín o. Bó bá dẹ̀ rí mi fi wàhálà ẹ̀ ni. Àmọ́ ọjọ́ tó bá ti rí mi fi. Àwa bó ṣe kọ́ àwa ò kí ń dà sí rọ́ọ̀fù rárá. Màá fi ọwọ́ òfin máa fi bá ẹ wí. Salamu alaikum wa rahmatullah. Tẹ́ bá wa ṣí ètò yẹn, ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún. Bí ó ti rí náà bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.